àṣírí mà ti tú àṣírí ti tú olúwa o ẹ̀yin ọmọ Ondo State àṣé àwọn àmọ̀tẹ́kùn Ondo State ni wọ́n kógun jà yín tí wọ́n ń gbowó ẹ̀mí yín lọ́wọ́ àwọn tẹ́rọ́rìsì àwọn fúnra wọn náà bọ́ síta tó wá táṣírí ara wọn o èmi náà ń sọ kí ló dé tó jẹ́ pé every 3 market day ni àwọn ajínigbé máa ń wá sọ́dọ̀ yín wọ́n á dẹ̀ operate successfully wọ́n á dẹ̀ padà wọ́n ò dẹ̀ rí wọn mú àṣẹ láàárín ẹ̀yin àmọ̀tẹ́kùn tí àwọn aráàlú àtijọba Ondo State tí wọ́n gbọ́kànlé tó fẹ̀yìntì tí ilẹ̀ bá ṣú tán lọ sùn wípé ẹ̀wọ̀n abẹ́ o láti dáàbò bo dúkìá àtẹ̀mí aráàlú àṣẹyìn gangan torí owó àṣẹyìn lẹ ló mú pàṣẹ aráàlú sílẹ̀ fún àwọn bandits àṣẹ àwọn àmọ̀tẹ́kùn Ondo State wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú tẹ́rọ́rìsì ní nọ́ọ̀tì nǹkan ṣe nǹkan ṣe ẹni agbójú òkùnlé kò má jẹ́ ni àgbà ẹ wá wo bí wọ́n ti fẹnu ara wọn tú àṣírí ara wọn wá fọ etí ara ẹ gbọ́ kó sì fojú ara. Good morning to the good people of Ondo State. Yes, ẹ mọ̀ mi orúkọ mi ò yí padà Ẹkújùmí Julius PKA General Adan Àmọ̀tẹ́kùn. Bó ṣe ń lọ agbọ́dọ̀ máa update yín bó ṣe ń lọ Ondo State Àmọ̀tẹ́kùn àti rí gbọ́ lánàá gbogbo wa láti rí kà ní newspaper àdẹ̀gbọ́ lé rédíò pé Commander Adétúnjí Adélẹ́yẹ olóhùn suspend èmi Ẹkújùmí Julius Victor Akínṣípẹ̀ and Abu Taiwo torí ti kíni ìdí tó fi suspend wa oníwọ̀n tún declare wa wanted. You are ignorance of the law. You are ignorance of the law because you don't know anything. Ìgbà tí àwọn èèyàn mọ̀ ẹ́ iná náà mọ̀ ẹ́ mọ̀ òpó iná NEPA iná náà mọ̀ ẹ́ mọ̀ tó ń ṣe tí ó mọ̀ pé ara ìwà tó hù ní civil defence tí Ọbásanjọ́ fi lé ẹni. We know your history. Lóòótọ́ láti gbọ́ pé tí ò bá kúrò l'Àmọ̀tẹ́kùn Ondo Àmọ̀tẹ́kùn never succeed. Àti gbọ́ yẹn tẹ́lẹ̀ pé tí wọn bá lé ẹ lọ l'Àmọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn ò lè ṣoríire. Torí bí ó ṣe ṣe ní civil defence yẹn ìgbà tán ṣe ń lé ẹ lọ ní àwọn civil defence ṣoríire. Olóò declare wa wanted. Torí pé káàsìrì rẹ̀ má bàá tú àṣírí rẹ̀ dẹ̀ máa tú. Gbogbo ìwà burúkú tó ti hù l'Àmọ̀tẹ́kùn we will expose you. Adétúnjí Adélẹ́yẹ ó mọ gbogbo nǹkan tó ti ṣe l'Àmọ̀tẹ́kùn but ìwọ rò pé tó bá lé wa solution máa wà kò ní sí solution yẹn ló burú jù a ṣe bẹ̀rẹ̀ sí expose ẹ báyìí ni. Now I'm calling on the state government now. They should call Adétúnjí Adélẹ́yẹ, the commander of Àmọ̀tẹ́kùn. Come béèrè lọ́wọ́ ẹ̀. Ìbọn Àmọ̀tẹ́kùn tó lòdù sí mọ́tò tó kó lọ sí Ọ̀ṣun State. Kí ló fi lọ ṣe? Ta ló lọ tà á fún? Ìyẹn 1. 2. Ilé tó lọ kọ́ sí Lẹ́kí l'Ékòó tó yẹ pé gbogbo àwọn escort ẹ̀ tó ń bá ti ń tẹ̀lé tó ń bá ti fẹ́ débẹ̀ á pààkì wọn sọ̀nà á gba mọ́tò lọ́wọ́ driver ẹ̀ òun nìkan ló máa ń gbé mọ́tò débẹ̀ wọ́n dẹ̀ máa ń lòdò owó lọ láti bí ni. Ẹ bèèrè lọ́wọ́ Adétúnjí ibi wo ni ilé yẹn ibi olóti rówó fi kọ àti pé kí ni báwo ni ọ̀rọ̀ ilé yẹn ṣe jẹ́ tá fi máa gbé àwọn físà dé ọ̀nà tá máa drop wọn tó ní gbé wọn délé yẹn. Cash ló máa ń gbé lọ á lòdù ẹ̀ sínú mọ́tò cash money á lọ máa lòdù ẹ̀ sínú ilé yẹn. Ẹ bèrè lọ́wọ́ Adétúnjí kí ló dé tí driver ẹ fi resign. Àlùkò Ọláwálé ẹ bèrè lọ́wọ́ ẹ pé kí ló fà á tí driver ẹ fi resign. Driver tó ti ń bá ṣiṣẹ́ more than 7 years ká tó bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn ti ń bá ṣiṣẹ́
kí ló fà á tó fi resign. Mẹ́ta ni we still have other 20 points to tender. Àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀lá kọ́ ni. You can't suspend me in Àmọ̀tẹ́kùn. You are a contractor. As you said, you are going. We are the officers of Àmọ̀tẹ́kùn. We will remain. We are the officer. You are a contractor. Tẹ́lẹ̀ là ń bẹ̀rù àti sọ̀rọ̀. Torí àti pé ó ti ń lépa wa, bọ̀ ká tó kú, gbogbo ọmọ Ondo State á gbọ́ nǹkan tó ń lọ. Ìgbà tẹ́ dẹ̀ dá gbogbo kinní irú. Àfìgbà tẹ́ dá gbogbo kinní irú. Gbogbo nǹkan tí ìwọ náà ń gbọ́ ìbáyìí sìn. Ṣé kò máa ka ẹ́ láyà? Ẹni agbójú òkùnlé ò jẹ́ ni àgbà. Ẹ̀yin Ondo State Àmọ̀tẹ́kùn, definitely ẹ ti gbà bọ́dé. Torí kò sí gbogbo ilẹ̀ káàárọ̀-o-jíire tí Àmọ̀tẹ́kùn wà ńbẹ̀ tí wọ́n ti ń operate táwọn terrorists tó ti ń attack wọn left right center bíi tẹ̀yin Ondo State. A jẹ́ wípé wọ́n ní láti bẹ̀rẹ̀ sí ní monitor ọ̀gá yín pátápátá látòkè títí tó fi dé sàlẹ̀ the last class yín. Gbogbo yín ti gbàbọ̀dé l'Ondo. No wonder tó ṣe ń pa àwọn èèyàn yín bí ìgbà tó pa wọn ò gbọ́dọ̀ pa màálù bẹ́ẹ̀ yẹn náà. Ẹ̀yin náà ẹ máa gbọ́rọ̀ burúkú, ẹ máa gbọ́ àwọn àṣírí burúkú. Okay o, àwa gbọ́ ni o. A sọ wípé bẹ́ẹ̀ ni, a dẹ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́, torí ẹjọ́ wà ń bẹ̀ ni. Ẹjọ́ máa táṣìírí ara yín, ẹjọ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni. Wọ́n ní àwọn ìbọn oríṣiríṣi, ọ̀pá oríṣiríṣi lóbìtì tó ṣe kàkàkàkà tó pọ̀ lọ bí nǹkan míì. Wọ́n lẹ́ kó papọ̀ tó yẹ kán máa fi defend àwọn ẹ̀mí àwọn èèyàn àti property l'Ondo. Wọ́n lẹ́ kó sí inú mọ́tò, ẹ kó lọ sí Ọ̀ṣun State. Wọ́n níbo lẹ kó lọ bẹ̀, kí lẹ lọ fi ṣe? Wọ́n ní àlọ́ àwọn ọ̀pá yẹn náà rí, wọn ò padà rábọ̀ ẹ̀. Ibo lẹ kó lọ? Wọ́n ní kí lẹ lọ ṣe sí, ṣé lọ lùtà ni? Ọ̀gá Àmọ̀tẹ́kùn l'Ondo ẹ báyé jẹ́ ẹ bọ̀run ṣe jẹ́ yín Ondo Àmọ̀tẹ́kùn ojú gbà mí ti fún yín tí yín bá yín o. So ẹ̀yin lẹ ń gbowó lọ́wọ́ àwọn báńdíìtì tí ẹ̀dẹ̀ ń jẹ́ kó máa pa àwọn aráàlú. Torí nínú ìròyìn tí ọ̀gá Àmọ̀tẹ́kùn l'Ondo State ó ń jẹ́ kó yé wa wípé lára ẹ̀yin Àmọ̀tẹ́kùn wà tí wọ́n mọ̀ tẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn bandit. Tọ́ ní ẹ jẹ́ informant tí ẹ pass information fún àwọn bandit lẹ́yìn ọkàn gbogbo yín ò ní balẹ̀. Ìṣẹ̀dá ẹ̀mí àwọn innocent soul tí ẹ tàdánù fáwọn terrorists bẹ́ẹ̀ bá kọ́ gba ilé òfò ló máa jẹ́ lójú yín. Ilé ta fi tọ́mọ ìrì ló máa wo fún yín. Ẹ̀yin sọ̀kò ìbànújẹ́ sínú ilé àwọn kan torí pé ẹ fẹ́ jẹ àtàtijẹ yín. Why are you like this to yourself? Ẹ̀yin ọmọ ìran Yorùbá, kí ló dé tẹ́ ṣe rí báyìí síra yín? Okay, àti gbọ́ yẹn. Bàbá kọ̀mándà Àmọ̀tẹ́kùn l'Ondo, bàbá Adélẹ́yẹ, wọ́n tún ní tẹ́ bá ti ń lọ sí ilé tẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ ní Lagos State. Wọ́n lè máa kó gbogbo àwọn Àmọ̀tẹ́kùn wọn á tẹ̀lé yín. Ṣùgbọ́n tó bá kú díẹ̀ báyìí kẹ́ẹ̀dé ilé yẹn, wọ́n lè máa gba kọ́kọ́rọ́ ẹ̀sìn máa dá gbogbo wọn dúró síbẹ̀. Wọ́n dẹ̀ ní àpò ṣakaná fi ń ru owó lọ sínú ilé yẹn. Ẹjọ́ ṣó láwọn tẹ́ lọ mìtì ń bẹ̀ ni. Kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Gọ́vnà Ayédatiwa l'Ondo kúkú rí nǹkan kan ṣe náà. Ẹgbẹ́ ìgbésẹ̀ ká dìde ká yan àwọn èèyàn kan tẹ̀lé máa yí lọ sí ilé tó ló ṣẹ̀ṣẹ̀ kọ́ ní Lagos State ká lọ inspect gbogbo nílé yẹn lọ sáṣẹ. Ẹ bẹ̀rẹ̀ sí ní monitor ọ̀gá Àmọ̀tẹ́kùn àti gbogbo Àmọ̀tẹ́kùn pátápátá l'Ondo. Ẹ bẹ̀rẹ̀ sí ní monitor gbogbo wọn. Kò máa ń ṣe yẹn nìkan. Lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan tí wọ́n ti suspend tán dẹ̀ ń wá ń sìn tán ti declare wanted ń sìn. Èyí máa yìí ti sọ̀rọ̀. Ìkejì lára wọn sìn. Ìyàwó ìyẹn ti bọ́ síta. Ó lóun ò rọ́kọ wọn láti ìgbà tí ọ̀gá Àmọ̀tẹ́kùn commander Adélẹ́yẹ tán ti invite wọn pé kán wá fún peace talk for almost a week nsìn. Ìyàwó dẹ̀ lóyún gàgàrà báyìí. Ó lóun ò rọ́kọ wọn àtòkú àtàyè òun ò gbọ́ kankan. Ọ̀gá Àmọ̀tẹ́kùn l'Ondo, ibo lẹ gbé ọkọ wúmà yìí sí? Ibo lẹ gbé sí? Ẹ wá wo fídíò. Ọkọ mi látọ̀sẹ̀ kan, ẹ ṣàánú mi, ẹ bá mi wọ ọkọ mi o. My husband always has no
right. No. Commander of what? Àmọ̀tẹ́kùn commander pé ó pè fún peaceful meeting wọ́n lè ṣẹ̀ṣẹ̀ based on appointment letter issue wọ́n dẹ̀ lọ ní senior staff level níbí báyìí àti báyẹn àti tọ́sídẹ̀ mi ò rí ọkọ mi mi ò rí ọkọ mi. Ẹ lọ sí Àmọ̀tẹ́kùn. Mi ò lọ torí pé wọ́n wá sílé ẹni kẹta wọ́n lọ wọ́n níbọn wọ́n rà àwọn bọ́ìsì tí wọ́n ní ilé ẹni kẹta yẹn so we are scared to go out. Mo máa ń lọ ṣàánú mi ẹ ṣàánú mi Ẹ jẹ́ kí n jà ní. ẹ ṣàánú mi. kọ̀mọ́dà àmọ̀tẹ́kùn londo bàbá adélẹ́yẹ gẹ́gẹ́ bí àlàyé tí sísá wa yìí ṣe ṣèbẹ̀rí pé ó di ẹsẹ̀ ó di ọwọ́ sínú báyìí ẹ wo okùn ẹ̀ gàgàrà ó ń jẹ́ kó yé gbogbo ọmọ káàárọ̀ òjíire wípé ẹ̀yin lẹ́yìn invite ọkọ òun ìkan lára àwọn mẹ́ta tẹ̀ suspend tẹ̀ dẹ̀ declare wanted ìpè kó wá fún peace talk nǹkan tó dẹ̀ sọ fún ìyàwó ẹ̀ nìyẹn pé òun lọ sọ́dọ̀ ọ̀gá òun adélẹ́yẹ o pé wọ́n pe òun fún peace talk àlọ́ ní ìyàwó lòun rí for over a week nísìn wọn ò rábọ̀ ẹ̀ àwa ọmọ káàárọ̀ òjíire káàkiri àgbáyé àti ilé àtòkè òkun àwa ń sọ fún yín bàbá adélẹ́yẹ àti ní choice inú kèsì tá a bá tiẹ̀ declare wanted abẹ́ suspend wọn kò ṣe bíi ti kú o ẹ ní àṣẹ láti gbẹ̀mí wọn a sì fẹ́ rí òkú ọkọ ọmọkùnrin yìí níta ẹsẹ̀ tó fi rìn tẹ́ fi invite ẹ̀ wá bá yín ẹsẹ̀ yẹn náà ní kẹ́ jẹ́ kó fi rìn padà lọ sọ́dọ̀ ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo táyà ṣètì lè fi jó àwa bá yín ti ná bọlé o information wà lé o àwa ti rí nísìnyí wípé ti gbàbọ̀dè àmọ̀tẹ́kùn ti gbàbọ̀dè ṣebí lẹ́nu ọjọ́ mẹ́ta ni Oríyọmí Hamzat Alhaji Oríyọmí Hamzat tí wọ́n pariwo síta lọ́yọ̀ọ́ state tó bẹ̀rẹ̀ sí nípa àwọn aráàlú tí Oríyọmí Hamzat ti sọ síta wípé Fúlàní wà lára ẹ̀yìn àmọ̀tẹ́kùn ìgbà yẹn láti mọ̀ ẹ́pẹ́ ti gbàbọ̀dé ṣé tí èrí Ondo state yìí ọ̀rọ̀ yín ti wá clear báyìí torí ọ̀pọ̀lọpọ̀ wa kan ti ń jókòó pé kí ló dé ṣé kọ́sítọ́mà dáadáa ni yín lọ́wọ́ àwọn terrorist ni ó ṣe jẹ́ pọ́dọ̀ yín náà máa wá ní every 3 market day wọ́n á pa pípa wọ́n á dẹ̀ lọ yours truly ẹ̀ kì í rí ẹyẹ èèyàn kan báyìí mú àṣẹyìn àmọ̀tẹ́kùn lẹ́ ń ṣiṣẹ́ fún wọn àṣẹyìn lẹ́ jẹ́ informant fún wọn ẹ̀yin nìyẹn ọlọ́ọ̀ni gọ́vnà Ayédàtiwá ẹ bá wa ṣe investigation lórí ọ̀rọ̀ ọ̀gá àmọ̀tẹ́kùn o ẹ bá wa monitor àwọn ẹgbẹ́ wọn secret kìíní dìde kan monitor wọn kan ṣe investigation wọn ló nílé sí Lagos state tó ṣẹ̀ṣẹ̀ kọ́ tí wọn kì í gbà kẹ́nìbọ̀dì wọbẹ̀ àpòṣaka náà dẹ̀ fi ń kówó wọbẹ̀ ẹ jọ kí ló fa àpòṣaka nínú ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn kí lè tà ṣebí ètò ààbò náà ní kẹ́ ṣe ibo lẹ ti rówó ṣé ó ní kẹ́ máa gbowó láàrin àwọn lójú títì ni kí lè tà ibo lẹ ti rówó léṣù ṣe security kí ló fa owó àti security papọ̀ kò yé wa lọ́wọ́ àwọn wo lẹ ti gbowó tó ti fi ṣàkàgbé fún yín àbí gbogbo àwọn tó ń kó wọnú gbó tó ń jí gbé tó ń gba ransom oníkálukú ń ṣe ìṣàkúṣà ni abájọ ṣé ẹ mọ̀ pé bí OPC ṣe bẹ̀rẹ̀ ní ìgbà títí wọn náà lélẹ̀ bí OPC ṣe milẹ̀ tó tínú gbogbo ọmọ káàárọ̀ oòjíire dùn ní ìgbà táwọn náà dé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rèé o tó di rádaràdà rédèrèdè kọ́ máa fi hàn ti ara wọn ìgbà tó pẹ́ wọ́n kọjú ìjà síra wọn bó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn apadà gbọ́ wípé bàbá Jagaban bàbá Tinubu ẹ kúrọ̀lẹ́ sà ṣé dáadáa lẹ́wà ẹja burúkú tí ń danú ìbúrú fúnra ẹ̀ àwọn náà máa polè kó wá jẹ́ o àwọn náà máa polóko kó wá mu àwọn náà máa pe ẹni tó dá OPC sílẹ̀ pé wá gbà nǹkan bẹ́ẹ̀ àwọn kan náà tún pé ọ̀gbẹ́ ìyùnà pé wá o fẹ́ máa ṣẹlú lábẹ́ ìwọ náà lè dádúró jàre wọ́n ṣàforí àwọn méjèèjì gbì bẹ́ẹ̀ náà fún wọn lówó táwọn méjèèjì ò mọ̀ wọ́n yẹ bẹ̀rẹ̀ ìjà nìyẹn ẹ jọ bàbá Tinubu ṣé ẹ̀yin náà lẹ tún danú àmọ̀tẹ́kùn rò ni mo dá ọ̀tẹ̀ torí lè situation tẹ wà ń sìn ó kọjá agbára ẹ̀ lè ráyè gbogbo yẹn anyway ẹ̀ lè ráyè gbogbo yẹn bọ̀ kí gbogbo ẹ̀yin èèyàn kí ọ̀rọ̀ yìí kó lè yé yín àwọn lọ́ọ̀yà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ọ̀gá àmọ̀tẹ́kùn tí ó declare wanted àbí suspended ó ti sọ̀rọ̀ síta o fídíò yẹn gùn ṣùgbọ́n ẹ gbọ́ díẹ̀ mẹ́.
ẹ̀ gbọ́. wọ́n ránṣẹ́ sí àwọn gbogbo ibi tí zone Àmọ̀tẹ́kùn wà. wọ́n kọ́ ṣe kó gbọ̀ngún kó búra kó ṣe pé wọn ò ní í ṣe gbogbo tí ò bá jẹ́ tá a bá sọ pé nǹkan torí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ọ̀rọ̀ ìkọ́tà pè ní public affairs ṣe public matter torí pé Àmọ̀tẹ́kùn kì í ṣe private security company. gbogbo wọn tó bá ṣe ń bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ máa yí aráàlú gbọ́dọ̀ mọ̀ sí kì í ṣàwọ́ kì í ṣe àwọn tó wà kó àwọn ọ̀gbìn tó wà ní bóyá ẹ̀pájà ìgbòkú ẹ̀ búra bẹ́ẹ̀ tó bá máa takò wá kó pípé ògùn tó ń gbé yẹn kó gbọdọ̀ ojú kọ́ ìdí tó kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. so lẹ́yìn yẹn àwọn tí ló ń bí pé wọn ò ní ìwé ẹ̀rí wọn ò ní ìkọ̀kọ̀ àwọn èèyàn wá jáde ẹ bá sọ pé lọ́la wa pé kò séèyàn tó ń jà òun ló ń dájà ó láwa ṣetán àti jáde wọn á jáde wọn á gbójú wọn jáde àwọn tó gbójú wọn jáde tó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nínú wọn á ní jẹ́ ká yan aṣojú ní north ní centre àti south ẹ jẹ́ ká yan aṣojú wọn á yan aṣojú mẹ́ta ẹni tó wá láti central òní akínsìpẹ̀ Tèmítọ́pẹ́ tíyàwó ẹ tó lọ dá gbé placard níwájú governor's office lánàá ẹni tó wá láti south tó ṣàṣojú àwọn tí inú ń bí àwọn tí ó ń jà fún ẹ̀tọ́ wọn tó wá láti south ẹni tó ń sojú wọn òun ni ẹ̀kújù mi Julius ìyẹn náà ti ń gbọ́ wọ́n ti ń lépa ẹ̀ báyìí ẹni tó wá láti north òun ni àbú so ọ̀gá Àmọ̀tẹ́kùn wá rán àwọn tójú ẹ̀ ó ní kó lọ ṣe méjì pẹ̀lú wọn. Àmọ̀tẹ́kùn mẹ́ta wọ́n ti fòfin dé yẹn. Ìgbà tí ọ̀rọ̀ àwọn Àmọ̀tẹ́kùn nípa ìwé ẹ̀rí iṣẹ́. ọ̀rọ̀ yẹn gùn díẹ̀ mi ì fẹ́ kí fídíò igun jù òun lẹ̀ ń gbọ́ gbogbo bóyá ń lọ láàrin wọn bẹ̀. lára kọ́ṣá ẹ̀yin Àmọ̀tẹ́kùn Ondo State ẹ ti padà gbàbọ̀dẹ̀ ẹ pẹ̀lẹ́ wọ́n ti lórí ilẹ̀-ẹja ti ń bàjẹ́ abalájọ tẹ́rù ń ba gbogbo àwọn state governors ní south west láti gbàgbára fún ẹ̀yìn security organization nílẹ̀ káàárọ̀-oòjíire. ẹjọ́ tá bá wá ní state police kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. bàbá Bọ̀dé George ti pariwo síta o dádì mi Bọ̀dé George ìyókù o ṣé dáadáa lẹ́wà sà ẹ lẹ́sà báwo la ṣe wá rìn ta débi dádì mi ó ga ni o bàbá Bọ̀dé George ni o ẹgbọ́n nǹkan tán wí. wọ́n ní my children can't get jobs due to my name PDP chieftain Bọ̀dé George decrease hardship. wọ́n ní torí orúkọ wọn Bọ̀dé George ọgbọ́n àwọn ọmọ wọn lọ́kàwé ó tọ́ka ẹ̀yìn ìwé iwájú àtẹ̀yìn back to back ṣùgbọ́n nínú Nàìjíríà orúkọ wọn kò jẹ́ kí wọ́n fọ́mọ wọn níṣẹ́. ẹni interview tó bá ti lọ báyìí táwọn ọmọ wọn lọ tó ti lọ apply fúnṣẹ́ tó bá ti lè rí pọ́mọ Bọ̀dé George ní wọ́n ní no vacancy. dádì báwo ló yẹ jẹ́ bẹ́ẹ̀ kí ló lè tó yẹn. People's Democratic Party PDP chieftain Bọ̀dé George has lamented that his children are struggling to find jobs in Nigeria because of his name. ṣebí surname ṣebí Bọ̀dé ni wọ́n máa hádìmọ́ títí wọn ni àbí George kò ṣáà ṣe full name yín ni wọ́n ń gbé kiri àbí wọ́n máa ń lẹ píṣọ ojú yín mọ́ bẹ́ẹ̀ ni George oye orúkọ George orúkọ yẹn ó popular anybody ló lè jẹ báwo ṣe wá fẹ́ mọ̀ pé yín ni. mo mọṣẹ́ wo bàbá Tinubu ìyẹn ó kún ọ lédè Èkìtì ṣé dáadáa lẹ́wà bàbá Jagaban àwa mọ̀ nǹkan tẹ́ lè ṣe ẹ ṣí wọn lẹ̀ kan tó bá mú bàbá Bọ̀dé George tó fi lè fariwo tàbẹ́yìn omi ti mú ó ti tó ẹgbẹgbẹ̀rà lẹ̀ ẹ ṣàánú wọn bàbá Adébánjọ mà ti lọ ẹ má ìgbà tí àwọn ọmọ wọn báyìí àwọn bàbá Bọ̀dé George tọ́wọ́ bá rí iṣẹ́ ṣe báwọn ṣe fẹ́ tọ́jú bàbá wọn bàbá ní òde ní ẹ fún wọn lápọ́ìntìmẹ́ǹtì kankan mọ́ yìí Ọlọ́run irú kí lè yí ọmọ anífowó ṣe ńlẹ̀ Yorùbá àti ẹmu peter ń dojú gbogbo ẹ̀ tó bẹ́ẹ̀ bá ṣàṣeṣe mo ṣe wọn bá tèmi orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowore kókókó ni mò ń jẹ má gbàgbé láti bá mi subscribe má sì gbàgbé láti drop comment má gbàgbé láti bá mi share ire o kábìtì.